ayérayé o ayérayé Elédùmarè aládé gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bí ẹni rẹ̀ mọ́ òkìkí ọ̀kàkà o ọ̀kàkà òkìkí ọba tí kì í máa láyà bí ó gbẹgbẹlẹ kó ètò omi aṣíwájú ogun lálọ́ àgbẹ̀yìn ogun lábọ̀ àtọ́bí iṣẹ́ ogun rán ọ̀rọ̀ pàtàkì èmi inú àwọn wòlíì tí ó bá pè jẹ́ o aládé ńlá o aládé mímọ́ aládé funfun oníwà mímọ́ o oníwà funfun atọ́lágbé o atọ́yè dálò atọ́pọ̀ ó dálò ìjìnlẹ̀ fẹ́ àtọ́mọ̀ra ti bí òkè mo rí bàbá mi o kàbíyèsí o àwọn gbàrún mọ́gbà jẹ́ ológo jùlọ ìràwọ̀ òwúrọ̀ ọmọ mẹ́rin o mo ló dá ká máa yin olúwa wa olúwa wa orúkọ rẹ ti ní ìtò ní gbogbo ayé ìwọ tí ó gbé ògo rẹ kárí àwọn ọ̀run láti ẹnu àwọn ọmọ wa o àti ọmọ mú ni ìwọ ti ṣe ìlànà agbára nítorí àwọn ọ̀tá rẹ nítorí kí ìwọ kí ó lè ní ọ̀tá olùgbẹ̀tọ́ ní ìdákẹ́jẹ́ Elédùmarè o ẹ bá ń pẹ kábíyèsí o aládé gbẹdẹgbẹdẹ bí ẹni rẹ mọ ajé orí rẹ òṣè fi ṣe sọba aládé ńlá o ọba tí fọba jẹ tí yọba lóye ní ìjìnlẹ̀ fẹ́ àtọ́fara sí ibi òkè àwọn gbàrún mọ́gbà ìjẹ́ ológo àìjọpọ̀ atọ́lágbé o adánimọ́gbàgbé sanimátògbé ṣàìsùn má sùn lọ jígí tí kò nílé fọ́ láéláé gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bí àtẹ ìlẹ̀kẹ̀ Olúwa Elédùmarè o ẹ bá ń pẹ kábíyèsí o. Àkìkì tó àmọ̀mọ̀ tó àwa wá tán àrírí tán àníní tán àkìkì tán kẹ́nikẹ́ni lánilání gbanigbani múnimúni panipani dánidání Ẹlẹ́dùmarè ọkùnrin ogun òpómúlẹ́rú ayé o ọlọ́run àwọn ọlọ́run kìnìún ẹ̀yà Júdà ọjọ́ dé ọjọ́ yọ kìnìún fẹ̀sọ̀ ẹ̀wọ̀n mọ̀nàmọ́ná jẹ́ ọgbẹ́ ọlọ́run ni òkúri ọ̀hún sá o Jọ́dánì rí ọ̀hún padà sẹ́yìn ọlọ́run àjọbọ ọlọ́run àjọbọ oníkọ̀dá ṣe ìjọba o ọba tó ń fọba tẹ́lẹ̀ ọba tó ń fọba jẹ ọba tó ń rọba lóyè adé orí la fi mọba ìlẹ̀kẹ̀ la fi mọ́jòyè gbinigbini la fi mọba mi aládé wúrà adé Jésù ìjọba kọ́ba kàbíyèsí o.